lé lórí tí èdè àìyedè kékeré kan bá ti wà láàrin mi àti báyìí àti sáré pé tọ̀hún máa bọ̀ come and see your daddy àti máa kà bòròbòròbòròbò. Ayọ̀bámi, you don't have a point. Oh, ní point rárá. Tí a bá ní misunderstanding tẹ́mi bá pè tàn mí wá, why can't you send her back? Oh, ṣe dá padà tí ó bá lẹ́ni láti ṣe then shush your mouth. You're stupid. Fún ẹ láti bá sọ fún mi pé kí n shush mouth mi, you're stupid, you're mad. Ẹ gbọ́dọ̀ ṣé ara yín yáṣá? Àwọn àjòkò ẹ̀dùn sọ̀rọ̀ kàkàsà báyìí. Ẹ má bínú sáà tó bá yẹ kó òun wà bí ọmọ tó lọ́pọlọ tó dẹ̀ gbẹ ẹ̀kọ́ kò ní yẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ́dẹ orí pé kọ́kọ́ shush mouth ẹ̀. Bí wọn náà ṣe ń sọ̀rọ̀ bí aláǹgọ̀nù. Èmi. Ó mọ̀ pé tí o bá ti sọ̀rọ̀ ara ò kì í fúyẹ́ so it's better kó sọ́ka rẹ̀ lè fúyẹ́ ṣó ti gbọ́. Ìyẹn èmi Ọlọ́run bàbá olóṣì níjà ìṣá ó di léfè mi àti ẹ. Ní Ayọ̀bámi kí ló máa ṣe? Má ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣé o máa nà mí tá a bá délé ni? Má dùn pẹ̀lú ẹ̀ gan. Ayọ̀bámi, I swear with everything I have in life, no be that. Mẹ́tàlẹ́ ọ̀tọ̀wé you dare not. Wà á nà mí. Ṣẹ̀rí bọ́ ṣe máa ń fi òṣì ṣayọyọ nìyẹn o. Ṣáwà là ń fọ́ ṣiṣẹ́ ayọyọ. Ṣó ní ẹ pé ṣá? Ẹ̀jọ̀ ṣé ìwà tẹ́yìn méjèèjì mú yẹn ṣó mú kinní ìwá? No. Bọ̀dá ní bàbá ọkọ mi ni but with due respect. Tẹ́ bá ń bọ́kọ mi sọ̀rọ̀ ẹ má fọwọ́ sórí. That's disrespect. Ẹ má disrespect ọkọ mi, it's not nice. Èmi ò lè bẹ́gbọ́n tèmi sọ̀rọ̀ ni. Ọkọ mi ni. Ẹ̀gbọ́n tèmi ni. Àlọ́kọ mi ni. Ṣé tí bá jẹ́ ìgbín ẹ lóní kó lanu gbàgà kó máa bá mi sọ̀rọ̀ ẹ ní àwọn. Tí bá wá sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe? Tí bá sọ̀rọ̀ kí lẹ fẹ́ fi mí ṣe? Ilé yín lẹ ti lè ṣe yẹ́ ẹ̀ lè ṣe yẹ́ níbàyí o. No baby, fi wọ́n sílẹ̀. Ẹ dúró náà jẹ́ kí n sọ kọ̀kọ̀ fún yín. Mi ò fi Ayọ̀bámi bá anybody ṣeré. Mo gbé ọkọ mi ní high esteem, mo respect ọkọ mi gan-an. You can't disrespect him. Tí mi bá sí mi ẹ̀ lè disrespect ara yín but not while I'm here. Ẹ jọ̀ọ́ ó ti tó jàre. Look at her. Kí ló sóri tẹ́kì? Níyì, ṣé ìyàwó mi lòún bá sọ̀rọ̀ lójúdé ló náwó sí? Ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Àbọ̀ ń ṣí èrè ni. Ókè èyí tó wá ṣe ìlópin ẹ̀. Níyì èyí tó ṣe ìlópin ẹ̀ láyé ẹ̀ má délé mi mọ́. Sweetheart, yẹn náà ó kù díẹ̀ káàtó náà ó lè sọ pé kọ́ máa wá sílé wa mọ́ àmọ́ over ò lè dáṣe pa we both own the house. Olóṣì yẹn fún nǹkan tó sọ yìí. No sweetheart, you don't talk to me like that. You don't talk to me like that. Ilé yẹn àjọ níní so tó bá sọ pé kọ́ máa wá síbẹ̀ yẹn mọ́ so your family would think èmi ni mò ń dá lẹ́yìn rú hell no. But Aniyi, please, you're free to come to the house anytime, any day. Shut up! Wọ́n lè take decision kọ́ má pè é ní mi. Abúlé ní burúkú ni ìyàwó tí mo